bó bá jẹ́ last thing tó máa ṣe tó máa dùn nǹkan tó lè ṣe tó máa dùn mọ́ àwọn nínú ṣege mo ti kọ́lé o wọ́n ti ní mọ́tò bọ̀ kí n jọ ẹyọ kan kí n jọ àwọn fẹ́ kí èmi àtòjú abẹ settle mo dẹ̀ sọ fún mọ́mí kí your wish is granted mo máa ṣe I said it. Mo dey sunkún mo wà emotional. Who dey cut onions? Who dey cut onions? Who dey cut onions? I'm crying. Mo dẹ̀ wá gbọ́ pé lẹ́yìn eléyìí kò sí ìjà kankan. I'm very emotional. Kò sí ìjà kankan. Kò sí ẹ̀dákẹ́. Ẹ̀yin èèyàn wa Akeem ọkọ àwọn single mother òun ni ó jáde wá parí ìjà pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí ojú abẹ òun ló jáde ó ní ìyá òun ló pè òun wípé kí òun lọ parí ìjà pẹ̀lú ojú abẹ. Ẹ̀yin wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Akeem sọ. Ìjà tó lè dá mi wá wú mọ́. This is the first and last. Inshallah. Ẹ má bínú. Ẹ má bínú. Àtàmọ́ heart mi ṣe pìpì. Ẹ má bínú sísí mi, ẹ má bínú torí Ọlọ́run. Ẹ má bínú. Abẹ̀yìn torí Ọlọ́run. Èṣù ká ní èṣù ló yá wa. Bí ọ̀sẹ̀ ìbá gbé padà, ẹ jẹ́ kí gbé máa yìí bá mi bẹ̀ wọ́n. Èṣù ló yá wa. Apẹ̀kẹ́ ní kí wọ́n ní kí n gbà wọ́n wọ. Ẹgbẹ́ àpẹ̀kẹ́ sókè. Sísí mi ẹ má bínú. Ẹ fa èké mọ́ra. Ṣé rí èké? Prophet èké ní ó nínú fùfù. Ó dẹ̀ máa she will continue to work on himself. Nǹkan tẹ̀mí rí tó ṣe èké ni pé ó máa tètè bínú. Tó bá ti wá bínú yẹn tán, later wọ́n máa regret action ni. Mo dẹ̀ bá èmi àti ẹ̀ máa ń sọ mo ti sọ fún you need to work on yourself. Bẹ́ẹ̀ni náà ṣe máa ń ṣe tẹ́lẹ̀ bọ̀ ṣe mọ̀ pé the more as you grow older, we get wiser, you know. So àmọ́ máa gbọ́n sí ni and AK kò finú bá yín jà ìtàn tí mo rí ní ọ̀rẹ́ kò finú bá yín jà ṣe ọ̀pá àwọn kan máa ń bá yàn jà tó jẹ́ pé máa ń finú bá yàn jà kò finú bá yín jà. Ọjọ́ tèmi àti ẹ̀ sọ̀rọ̀ tí mo ní ọ̀rọ̀ ojú abẹ ó ní kí n jẹ́ kó wá látọkàn mo dẹ̀ ní I respect you but ní tèmi o I want peace to reign but Ọlọ́run ló sọ pé bó ṣe máa rí lénìí ni Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Today is the day the Lord has made. Èké gbé kíni ẹ̀kọ́ lójú ó ti bójú abẹ́ náà. Everybody kò sẹ́ni tó plan ẹ̀. Ọlọ́run dẹ̀ ṣe ó dẹ̀ gbogbo. I'm so proud of you. Ẹ̀kalẹ̀ ojú abẹ. Ẹ̀kalẹ̀ Àtùpà gist me more everybody ẹ̀kalẹ̀. Woman leader ṣe wà. MCB in fact I'm so happy. Wallahi Ọlọ́run dẹ̀ rínú mi. Eke Omo, I don't really climb your life. I come here, but I don't really. But I'm so happy because 2 weeks ago, Atupa Luambi, I called Atupa on phone and I said, Atupa, enough is enough. Jekuton. I'm a sherawa. Ko sibe da she le shelaye itori oni mi. We cannot be perfect. Apekami. Mama Sita, love you loads. Love you. Thank you so very much for this peace move today. I'm really happy. Wallahi. I'm really happy. Ọ̀rọ̀ wọn kò tiẹ̀ sú mi mo ṣe bọ́ta pé enough ó ti ẹ mọ̀ pé mi ò ní dá sí tẹ́lẹ̀ bọ́ mi ò tiẹ̀ fẹ́ ẹ jẹ́ kí ká máa rí ẹ bá a ṣe kẹfẹ́ ṣe pàtí kí lọ represent kí lọ dúró fún yín ẹ jẹ́ kínú mi dùn sí gbogbo yín kẹ wà ń bẹ́ẹ̀ yẹn kẹ máa ṣọ̀hún ká máa mú lérò ẹ má jà kí wá sórí platform everybody kí gbogbo wa máa be happy mo fẹ́. Yeah, thank you everyone. Nǹkan ogun tó dẹ̀ ti ṣẹ́ kò ní gbérí wọn lágbára Ọlọ́run. Olúwa ṣeun. Kò sí bẹ́ẹ̀ dá ṣe máa wà láyé ìtorí òní mi a máa ṣẹra wa tá a bá parí kan a lè jà míì. Wọ́n dẹ̀ ní mọ̀jà mọ́sá la máa kíkanjú lójú ogun. Ọlọ́run ṣeun. A ní réṣù mọ́. Larry B sister mi a ní réṣù mọ́ lágbára Ọlọ́run. Gbogbo ogun tó dẹ̀ ti ṣẹ́ Ọlọ́run tún ní jẹ́ ó gbérí mọ́ lágbára Ọlọ́run. Everybody ti mọ one or two things ibi tó ti go wrong and ẹ jẹ́ kí gbogbo wa learn from it ká dẹ̀ move on. Ẹ má jẹ́ àgbọ́ wọn ní wọ́n sọ pé kinní kan ló tún ṣẹlẹ̀ kinní kan ní no. Ilé ayé yìí it's a very small word. Kí lè ta máa jà kan ta máa láàní jà mọ́. Ó ti yé yín Ọlọ́run dẹ̀ tún ní jẹ́ àríṣùmọ̀ lágbára Ọlọ́run. Peace, one love keep every one of us together, one love. So, Ọlọ́run ṣe, ẹ jẹ́ kẹ́lòmí náà láyé kó sọ̀rọ̀.
So Àtùpà tẹ́ bá fẹ́ sọ nǹkan kan ẹ lè sọ̀rọ̀. Let's just end it. Gbogbo abẹ náà ń gbọ́. Ẹ jẹ́ kí àti end gbogbo ẹ̀ lénìí. Àti end gbogbo ẹ̀ lénìí. So Àtùpà. Ẹ̀yin náà bẹ ojú abẹ kójú abẹ náà bẹ yín. It's done. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kó lọ. Ẹ jẹ́ kó lọ. ẹ jọ̀ọ́ Àtàtùpà tó jábẹ ẹ jẹ́ kó gún mí ẹ jẹ́ kó gún mí ó ti sún wa gbàǹgbò slọtù gbàǹgbò slọtù crown ọmọ ó bí ti tó yẹ ká tán lọ crown ó ti tán everybody ti gòkè Akeem everybody ó ti tán bẹ́ẹ̀ni ó ti tán ó ti tán tí gist mímọ Àtùpà everybody ti gòkè ó ti tán ó ti lọ gbogbo ẹ̀ ti lọ alihamdulilayi Ọlọ́run ṣe ó ti tán ó ti tán Olúwa ṣeun Ọlọ́run ṣe torí àánú rẹ̀ ti dúró láéláé ṣẹrí gbogbo wọn adult ni wọn and as at now gbogbo wọn ti yẹ kó mọ nǹkan tó ń ṣe ṣẹrí social media banter is not the way tí ẹ̀yin ṣe máa ń rò ló ṣe máa ń lọ now one thing I will tell you both apologize síra yín o ẹbẹra yín o does not validate wípé ẹ máa bára yín máa ṣeré máa ṣe papọ̀. But deep down inside your soul, let it go. That is the only way. Àwa máa ń jà gan lórí Facebook o ti bá nígbà yẹn báyìí ní àti Esabod. Ìjà gidi kò ẹ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí gan. Ẹ bèrè bóyá wèrè kan bẹ ṣe rọra wò mí. So you just let it go. A kò máa kíra wa dẹ̀. Ẹ kò gbàgbé ẹ̀ tán. Ẹni tó ṣe nǹkan tó bí ẹnu lé ní, ó máa ṣe nǹkan tó máa dùn mọ́ ẹnu lọ́la. Ẹ kò let it go. Ẹ gbàgbé ó bú mi. Ó ṣépè fún mi ó ṣépè àmọye pé tá máa ń ṣe fúnra wa kí n ríro we just throw it in the bin and we pick up our pieces together and start all over again because tẹ́ bá ṣì rò pé mi kíni kan no you are not going anywhere as at now both of you should erase it you should just clear it off your mind like let everything go because that is the only solution. No, don't think about Obumi or for Mobumi. We should pay for me. No, they do. Ara ya jale yin wa o. Ara ya yen ti lọ. Ẹ gbàgbé àti gbé ọmọ wa lọ sí di Ògùn. Ẹ̀yin ò tiẹ̀ ṣe tó wa. Àti bẹ́ orí fájá àti kò sí kan tá ṣe fúnra wa. So ẹ fi yẹn lẹ̀ ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ yẹn. Àtùpà ṣé ń gbọ́ ojú abẹ ṣé ń gbọ́ gbogbo iṣẹ́ ń gbọ́ mi. This mímọ̀ show wa ń bẹ̀. So gbogbo nǹkan tẹ́ sọ síra yín kò sí ìtò máa ṣe lágbára Ọlọ́run gbogbo ìtọ́ tẹ́ fi ẹnu sọ sáwọn ọmọ yín kò sí ọ̀rọ̀ ẹnu ahọ́n ni so gbogbo èèyàn ò ṣe pé kíni gbogbo akànṣe who know how to talk last talk best oyè yín àwa kakaraka ọ̀dìnà kala wa so ẹ jẹ́ kí gbogbo ẹ lọ just live in peace and harmony now mo lè lọ sórí platform anybody lọ ṣeré ń sìn kò nígbà pé èèyàn lọ gbèjè nìkan you understand ẹjọ́ torí Ọlọ́run ìfẹ́ jà láàrin. ẹ jẹ́ kójú abẹ náà sọ ọ wọ́n ní kójú abẹ sọ. ẹ jẹ́ kójú abẹ sọ̀rọ̀ yẹ. a gbọ́ yín o. wọ́n ti mute. ó lò gan. don't know why it's like that. rárá tó. báyìí nǹkan. náà ti ń gbọ́ yín sí. intention èèyàn òun ló máa yọ̀yàn nínú gbogbo ibi téèyàn bá wà ní tó bá wà nínú èèyàn lè hùwà tí ò dáa èèyàn lè ṣe everything but intention èèyàn yóò yọ̀yàn kúrò ní gbogbo aburú tó bá fẹ́ ṣèyàn and see for pé bóyá mi miss yín mo miss gbogbo yín pátá bẹ́ẹ̀ ṣe miss mi náà mi I miss all of you èmi ò ń parọ́. But tíjà bá ti dé, ìjà ti dé nìyẹn. I miss all of you. I miss AK. You know, especially, and that naughty Àtùpà. You're crazy, mama, don't know. You are very silly. Orí pé mi ò dán lóhùn. And that rat, that ọmọ mi rat tó ṣe bímọ, baby tó ṣe bímọ. Mo máa ń wò ó. Ẹni pé mi dá yín lóhùn mi lè dá yín lóhùn àfi tí n bá jẹ́ àgbàyà lókù àgbàyà ni mo dá àwọn ọmọ ni ó mọ dá àwọn ọmọ tí wọ́n ti respect mi ò dá yín lóhùn mo mọ̀ dá yín lóhùn ni because a ti jọjọ wà orí burúkú ló máa jẹ́ fún mi kí n wá jáde kí n wá máa bú yín kí n máa ṣépè fún yín I will never do that and I make sure mo tẹ̀lé kinní yẹn
bẹ́ẹ̀ ṣe tì mí tó mi ò jáde mo mọ̀ọ́mọ̀ ni torí ọjọ́ iwájú ṣùgbọ́n sọ́rí wà àtùpà sọ́rí ìní sọ kankan sí ọ ṣùgbọ́n mo fi ọlẹ̀ fún gbogbo ń tọ́ lọ ṣe gbogbo ẹ àti wo bójú abẹ ṣe ń blush tó rẹrìn ẹ wo ṣe ń smile tó àǹtí rẹrìn. mi tipẹ́tipẹ́ àǹtí mi 1990 mo rí gbogbo ẹ̀ before before. ọ̀ká rẹ̀ before. Actually, before. Ọlọ́run. àtọmọ mi o congratulations Gistmo ọ̀ká rẹ̀ mo mọ̀ pé love mi mo mọ̀ pé obsession ló pa ọ́. Love mi ò return ẹ̀ padà mo mọ̀ pé love mi everyday mo máa ń sọ pé eléyìí love eléyìí wọ́n fẹ́ràn mi wàhálà ló ṣẹlẹ̀ tí wọ́n fi turn ẹ̀ obsession ni máa ń fà tí wọ́n bá ti fẹ́ràn èèyàn láfọ̀ àfẹ́ràn jù tẹ́niyàn ò bá ti wá reciprocate èèyàn àpàpà ó máa di nǹkan ni I know what happened and that was why I was trying to caution because I know they actually love me ẹ̀yin méjèèjì àti sorry wọ́ àjẹsọ̀ tẹ̀ bọ́ gist mi mọ̀ mo mọ̀ pé love mi gan so má worry ẹ̀yin orúkọ ọmọ sóbìnrin lọmọ yẹn Gistmo sóbìnrin lọmọ ọmọ mi. ọkùnrin ni ọkọ mi ni. kí mo wá fẹ́ Èmi ni sọ mò ń ọmọ fẹ́. báyìí o ok ẹ sọ ní Abdulkadir. mo fún ní orúkọ Ọláwálé bá ń fi kún orúkọ rẹ̀ Ọláwálé máa tó fi sí Adélájà. Gist mi mọ̀ ṣó sí ń bẹ̀ yẹn ni. ó wà ń bẹ́ ó ti jójójó lónìí sẹ́ẹ̀rí ni Adélájà dẹ̀ nílò sọ́nà Adélájà dẹ̀ nílò sọ́nà. ó ti jójójó lé ní. Káwà tó ti jó pa. mo sọ fún Gistmo ọmọ tó bí yẹn ọmọ yẹn special child ni ọmọ yẹn wá sílé ayé ó ti jó kò yẹ kó tí ì máa ṣe wàhálà tí ń ṣe yẹn ó kàn jẹ́ oníjẹ̀gbọ́n ni ẹni tó ṣàjú máa lé ó kàn jẹ́ ẹni tó jẹ́ oníjẹ̀gbọ́n ni kò yẹ kó tí ì máa ṣe gbogbo ohun tó ń ṣe yẹn. tó ti ṣe kó mọ ṣá èmi ò máa rántí mọ̀ mo kàn mọ̀ pé tó kò bí wọ́n ti ṣe kó mọ̀ yá. ó ti ṣe kó mọ̀. Wọ́n ṣe kọ́mọ láti Thursday náà ṣe kọ́mọ. yà ó ti ṣe kó mọ̀. Ọláwálé Adélájà ọmọ ojú abẹ ọmọ mi ni torí mo ṣàdúrà fún ọkọ bí láyọ̀ bínú mi ṣe